Africa Content TV. Oríyọ̀mí ọbalọ́lá náà lè ọmọ Òṣùpá ọmọ Oríyọ̀mí mọ́sá ṣe bẹ́ẹ̀ kẹ́rù sí ẹ̀sà tí ìràwọ̀ tí wọ́n bá wọ́n tán mọ́ mi jẹ́ gbangba. Èmi lọ́mọ ọ̀gá méjì yọ̀ọ̀bá sọ̀rọ̀sọ̀rọ̀ ló jẹ́ kí mọ̀rọ̀ nílò gidigidi. Òṣùpá ló ta mi nínú lórí ọ̀bára yìí. Oríyọ̀mí ló jẹ́ ká máa múra mi. Ṣẹ̀rẹ̀ àwọn méjèèjì ìgbà tí wọ́n lò sọ̀wọ́. Ẹni tá bá ti fẹ́ràn ò ti jẹ́ lọ. Àdúrà mi gbọ́dọ̀ máa ń ṣe wá Oríyọ̀mí o. Kéèyàn bí Èṣù ni wọ́n máa ṣe wà ní tiwa. Mo kọ́ ni pé Ọlọ́run ló fọ òun nínú ayé mi. Ọba tó kò dá sí ìṣàgbára mi. Ẹ̀rí olówó lọ́wọ́ kò ká mi sí mo lọ. Ẹ̀dọ̀ náà bá ti pè ló máa tó lè lọ. Ọlọ́run ló fọ òun nínú ayé mi. Ọba tó kò dá sí ìṣàgbára mi. Mo ní mo lówó lọ́wọ́ kò ká mi sí mo lọ. Ẹ̀dọ̀ náà bá ti pè ló máa tó lè lọ. Wọ́n ní ẹgbẹ́ ọlọ́run ọba tó sọ́ni láàlọ́ owó ọba tó bọ́ sí. Oníṣàlá ní oríire mi. Èyí tó wọ́n mi sòsò tó ṣe ìkéré má lè gbàgbé. Ó rẹ̀ mi lọ mọ́ta ó sọ mi dàbí láàbì lórí ilẹ̀ yìí o. Oníyàwó òkìkí ọba Musa ló ṣe èyí. Mo ní gbogbo ayé ẹ bá dúpẹ́ fún olóore mi. Oníyàwó mi adúgbò ẹsẹ̀ kẹ̀kẹ́ alátìlẹ́yìn wa. Tẹ́ ò padà lẹ́yìn nínú olóore wa. Gbogbo ìdẹ́kùnjẹ́ èyí tó bẹ̀ èmi tí bàbá lámẹ́kì mo fi dábẹ́ sẹ́sù. Èmi lọ́mọ ìjọba àwọn ìjọba ló ṣèjọba lọ́wọ́ ọmọ rẹ̀. Èmi gbẹ́ sáà lọ́ọ̀rì dídì ní kálọ́wà lọ́sọ̀ọ̀sọ̀ tèmi ni. Mo ń bá wọn dọ̀la máa lọ máa tó ń kọrin. Torí mo kọrin mo tó ń sọ́wọ́ òun kò máa fi òun. Ọlọ́yìn kára mo lò jẹ́jẹ́ bí lọ́wọ́. Ìjọba tó sọ̀rọ̀ èmi lò nítorí ìjẹ́ àti ìjọba ìjọba. Àṣà ìjọba tó ń lé
Kábíyèsí òkú kálẹ̀ o.